Ọmọládé. Ewu, just just have to see me. Ilé ìjẹun kan wà bẹ́ẹ̀, wọ́n ṣe fàájì bẹ́ẹ̀ ni. Ilé ẹ̀gbọ́n tèmi ẹ̀gbọ́n lọ́wọ́. Ilé ìjẹun tèmi ẹ̀gbọ́n lọ́wọ́. Ilé oníjẹ̀bù ẹ̀ṣá tẹ̀mí. Bàbá jẹ̀rù tó bá ti wá ló wá, àtìtì rẹ̀ ó sì aṣọ́jọ́ ìta ìjẹ́. Èèyàn tí ó jẹ́ òkùnkùn láíláíláí. Èèyàn tí ó jẹ́ òkùnkùn láíláí. Ẹ wo kò ní bàjẹ́ lọ́ṣọ́ ọlọ́run láyò. Olókèlè bàbá láàrin tó pèrò. Ẹ̀yin lè yan bábò olóyè ní ọjà. Àfàdà ọjọ́gọ́jọ́ bá láàrin máa nà ó. Ilé tó ń jẹ ìjẹ́lé ní agbóyè wá kalẹ̀. Ẹni kéde lọ́kọ́sẹ̀ ó dájú. Bàbá òsì kò ní ìbàjẹ́. Ó bá jẹ́ ti ọlọ́run. Àdúrà tí wọ́n máa gbàdé bí wọ́n rẹ̀ jẹ́wọ́. Ẹ wo ìjọba òkèlè bàbá láàmì. Àwọn ọmọ ló jẹ máa wo bẹ́ẹ̀ gbogbo náà. Tìbí lókè lókè láàmú máa lọ. Ẹ̀gẹ̀ tí lọ́lọ́ lẹ́yìn mi, màkùnrin jẹ́ ńlá o. Ẹ̀tì lọ́lọ́ lẹ́yìn mi, màkùnrin jẹ́ ńlá o. Ìjọba òkèlè bàbá olóyè gbogbo náà. Bàbá tọ́jú máa lọ ọkọ̀ dáadáa. Yóò tẹ̀yìn wáyé ti lámì. Ẹ̀wọ̀n wáyé kékeré àgbàlagbà. Bàjábalẹ̀ ní ilẹ̀ ìyá pọ̀pọ̀ bá gbẹgbẹ bí gbogbo bá gbẹgbẹ bí gbogbo Oyo State and capital àfihàn ṣàyà àtàwọn àyò láyò àpapọ̀ wíwíwó báwo sí ṣàlọ́ ìwà bẹ̀rẹ̀ má dùn ó sì bàkàrà. Wáyé Kalaba, àdúrà tí wọ́n náà máa gbàdé kí káwá náà jẹ́wọ́ làwọn fi promote tí a bá jẹ́wọ́. Wàá mú bẹ́ẹ̀ sìnkú ládùúgbò ni. A lè ráyè gbé ọ lọ kí lọ sí ikọ́ ọmọ náà sí. Jẹ́wọ́ ni wàá máa jẹ́wọ́. Àdúrà tó máa gbà ní ọ̀gá jẹ́wọ́. Ìjọba kẹ́ jẹ́wọ́. Yàrá ti jẹ́wọ́. Ojúmọ̀ kò ní wọ́n máa jẹ́wọ́. Alákọ̀ọ́lá tó kọ́. Wẹ́rẹ́ ní bàbá yọ. Olùtọ́ ni nọ́mbà. Wẹ́rẹ́ ní olùtọ́ ni nọ́mbà. Kí ló ṣẹlẹ̀? Kí ni wọ́n wá débi? Ṣé wọ́n náà ti ta bàbá jẹ̀bù? Wọ́n wí bẹ́ẹ̀ mo bá bẹ́ẹ̀. Wọ́n wí pé mo ti yá wèrè nù. Alẹ́ ayé ní ìmọ̀lá mo di. Wèrè lọ́nà àtọ́ ń pè bọ̀dá mi. Wọ́n sì mọ̀ di pé yóò di toníwèrè. Ó ní jẹ́ kí tètè wá tí ìyá mi fi rán mi wá. Àjà. Ṣé nǹkan tó ń sọ fún mi ní ìsinmi pé mo ti yá wèrè? Mo ti gbaná nù. Gidi. Mo ti gbaná. Orí tiẹ̀ ò pé. Ìwọ ṣé wọ́n ló lọ mú? Àbọ̀ wa bá lọ̀rọ̀ tiẹ̀ níwọ̀ kan tí lẹ́ẹ̀ dàbí omi ẹ̀kún. Èmi ni wọ́n lọ mú yàn. Ta ni ó bẹ̀rẹ̀? Ọba àti àwọn tó ṣókò yìí lè borí. Mo rò kórìí tiẹ̀ o. Wọ́n jẹ́ kórìí ẹ̀ fẹ́ràn kórìí mi ò pé o. Mo ṣàmọ̀ wọ́n máa wò ó. Ẹ má jẹ́ kí n wò, ẹ má jẹ́ kí n wò rárá. Láti lè mo ní kó o dáadáa mi. Kó o dáadáa mi, oníṣẹ́ tí ìyá mi fi rán mi sí. Àwọn máa gbọ́. Ẹ̀mí yìí ṣe wò láìsí sí di àìrí. Wọ́n ń pè á. Ìyá ni wúrà iyebíye. Ìyá kò lè fowó ra. Ṣé ti ọkọ̀ tí? Ìyá ni wúrà iyebíye. Tí ìyá kò lè fowó ra. Olóyún mi fóṣù mẹ́sàn-án. Ó pọ́n mi fọ́dún mẹ́ta. Ìyá ni wúrà iyebíye. Tí ìyá kò lè fowó ra. Màmí, lágbára Ọlọ́run. Màmí máa jìyà lórí wa. Gbogbo wàhálà yín lórí wa wà láìpẹ́ ìjà lásán lágbára Ọlọ́run. Gbogbo wàhálà tẹ́ ti ṣe lórí wa ẹ máa jìrì ẹ tẹ́ máa fẹ̀yìntì báyìí tẹ́ máa jẹ́ wọn lágbára Ọlọ́run. Orí màmí, ṣe rí bó ṣe wà. Mo máa kọ́lé fún yín ní Lẹ́kì. Mo máa tó kọ́lé fún yín ní Ríà. Ṣé wáyé màá wá ra àwọn mọ́tò fún yín tí ọlá yẹn bá dé? Ẹ jẹ́ kó tó tó. Kí ló dé? Ti selfish jù. Ṣé wọ́n nìkan ló lè ra mọ́tò fún wọn? Àbí wọ́n nìkan ló lè kọ́lé fún wọn? Èmi ń kọ́. Màmí ẹ má dà lóhùn. Ó máa ṣe tiẹ̀, èmi náà máa ṣe tiẹ̀. Ṣẹ́rí plan tèmi ní fún yín, ó super bàjẹ́. Gbogbo tí wọ́n sọ yẹn, òun máa wọ̀rọ̀ jẹ́ kó délẹ̀ tí. Ṣé o mọ̀ pọ́kùnrin lèmi? Nígbà yẹn kọ́.
dọ́tún náà nígbà yẹn kọ́ màmí surprise ẹ̀ lágbára ọlọ́run á dẹ̀ jẹ́ kí gbogbo ìlérí wa kó wá sí ìmúṣẹ lágbára ọlọ́run. ẹ ṣeun ẹ̀yin ọkọ mi pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo ayé tẹ̀sí ò wá jẹ́ tí ẹ̀sìn ò jẹ́ èrò díẹ̀ máa jẹ́ o ẹ̀ là ẹ̀ lu ayé àpò kìkì yín sí rere ayé àgbúrò yín sí rere pé àwọn ọmọ mi bó ṣe máa rí fún yín gẹ́lẹ́ nù ẹ ṣe mo dúpẹ́ ṣe wá rí o kẹ́mẹ́rẹ́ pé nìkan lẹ mọ orí kọ o olórí tá a fi ṣèwé orí àwọn òkú ọlọ́run o èmi náà wàá kọrin fún mi mami ọkọ mi èmi ni ó jèrè ọmọ mi o èmi ni ó jèrè ọmọ mi èmi ni ó jèrè ọmọ mi o èmi ni ó jèrè ọmọ mi èmi ni ó jèrè ọmọ mi o èmi ni ó jèrè ọmọ mi ẹni ṣẹ́gun sí sóhun ló ń jẹ́ ọbẹ̀ o ẹni jọlúbọ sóhun ló ń jẹ́ ọ̀ka èmi ni ó jèrè ọmọ mi. ẹ kújọ́ mẹ́ta tí ò sí nǹkan kan a máa rewú rẹ lọ́sàn-án láti ẹ̀ máa ká tó máa bọ́rọ̀ lọ mú mi tútù. ẹ wo ọ̀rọ̀ mi kọ́ àǹtí mi. kí ló dé. ẹ wo àǹtí mi Káyọ̀dé ọmọ yín ó ti ṣe ìdánwò ìwé gíga ó sì yege wọ́n ti mú. Ọlọ́run ṣeun Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣe ń lóòótọ́ àmọ́ kò sówó kankan. Bọ́ọ̀lù. Báyìí ní ìsìn bọ́n ṣe mú yìí owó tí ó fi wọlé tí ó san wọlé àti ìní ilé ibi tí ó gbé lọ́hùn kò sówó gbogbo tí ó rà kò sówó kankan tí ẹsẹ̀ wàá rí ìwọ̀n ẹni èjì ilé tí ọkọ mi fi mí sílẹ̀ sí lánàá tí ń dà wá láàmú àti jẹ owó kalẹ̀ owó oṣù mẹ́fà gédégbé ti wà nílẹ̀ bá tí bàbá àwọn ti ń pè mí wọ́n fẹ́ pè mí pa lórí aago kí n mówó wá níbẹ̀ kọ́ kí n fi lé òun lẹ̀ ìyí wọn kan gbogbo àdúgbò wa pátápátá mo ti do ní gbèsè gbogbo ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ráńjẹ àwẹ̀ torí ọmọ òun kán lè róúnjẹ jẹ àǹtí mi ó ti sú mi aṣọ tẹ́ rí ó bà sí rí ara ni ó sì kankan lọ́wọ́ mi àtijọ́ àti mú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn ni kí ni mo wá rò pé iye kan lábàámu ojú mẹ́ta náà lọ mo sì lẹ́lọ́mi tí wọ́n tún fọ́rọ̀ yìí lọ tí mo tún lè ké bá. àbẹ̀ni tí ọba tu ẹ láṣìírí. máa rò títí tí mo ní ẹ̀dà pé téèyàn bá ní náà lèèyàn padà rí ilẹ̀ tẹ́ ń bá mi mójútó ó kọ́ sàn kí n ta o kí n fẹ́ kán tá lẹ́hún n rò wọlé ìwé Káyọ̀dé yọ ń bẹ̀ owó lánàádù náà yọ gbèsè kọ̀ọ̀kan tí mo jẹ ládùúgbò ń wọ́n san ètò bá sì kù ń bẹ̀ á fi ṣe tó bá ká ìdí nù tí mo wá bá yín àǹtí mi torí kò sọ́nà kankan tí mo lè gbà mọ́ báyìí. Ìyá Káyọ̀dé èmi ò bá gbọ́ lámọ̀ràn pé ilẹ̀ yìí ká kọ́kọ́ fi ìwò lẹ̀ ní ó kúkú da aládùúgbò ó sì ẹni ọ̀yà tọrọ ẹni ọ̀yà kọ́bọ̀ tọmọ rẹ̀ ó fi wọlé ìwé mo rò ó ní o pé gbogbo ilé tó wà nínú ilẹ̀ yẹn lórí ilẹ̀ wọn gbogbo wọn ti sanwó wọn ò sì tí ì lò débì kan gbogbo àwọn olóúnjẹ tó wà lọ́ọ̀kan bàbá ti wọlé wọ́n ṣe sanwó ni o àwọn ọlọ́kọ̀ tí wọ́n ń pààkì ibẹ̀ bẹ́ẹ̀ làwọn náà fún mi lówó ọdún mẹ́ta péré ká tó ṣẹ́jú pé báyìí ká tó là ọdún mẹ́ta ti pé pápápá ni bí àwọn bàbá aṣọ ni. àǹtí mi fún mi níyọ̀ náà. àǹtí mi tí àpẹẹrẹ tó bá mọ ni tó bá tún ṣe ni kò sóko mi ti ń pín bí ọ̀sán láìda tọ́lá ẹ̀ mọ̀ mi ẹ sì rí mi tán nígbà tó ń bẹ lọ́wọ́ ọkọ mi ṣé mo yọ yín lẹ́nu ni ó dàbí pé kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ báyìí kálukú máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ torí ẹ fẹ́ fi mí ṣẹ̀ sí ni ìgbà tí mo nílẹ̀ tẹ́ ní kí n má ta kí n fi lọ́dún mẹ́ta kó oṣù mẹ́jọ ni. ó yẹ kó mẹ́gbà lọ́wọ́ ńgbà tó ń bọ̀ mo sún ẹ́ di pàtàkì mi ọmọ pé ó ti di káwọn tí ń jábẹ̀ ìgbà mélòó sọmọ pé méjì ní ọdún méjì ní á wá fi ẹyọ kankan ó jẹ mẹ́ta pápá pa ni. ọdún mẹ́ta èmi kọ́ lè bá sọ ọdún mẹ́ta kó oṣù mẹ́jọ ni ẹ wà tí mi máa balẹ̀ mi o èmi ni mo ní kẹsẹ̀ ilẹ̀ ní ibi ọ̀gá owó lọ́wọ́ yín rà máa balẹ̀ mi ẹ fi sílẹ̀. Ìyá Káyọ̀dé ẹ gbà mí abẹ́rẹ́ bó ṣe ń lanu gbàgà bí àṣìrò àgádágodo èmi òbúrú àgbà ní rárá àgbà sí wọ́n sì tún wá bọ̀ òbúrú ọlọ́run ó fún ẹ ṣe èmi yóò mọ̀ wá dà lábùkù
ló tó bẹ́ẹ̀, ìwọ ló tó. Ìwọ tó láti ṣohun gbogbo, ìwọ ló tó bàbá. Ìwọ ló tó. ọ̀rọ̀ rèé o bàbá sọ gbólóǹkan ní ìsìnwá ní ó tún dé ọ̀rọ̀ mọ́ ó lè mọ́ ó burú jù ẹ dákun ta ló ní kí n pọnmi fún o ta ló sọ mí di ẹrú ìyálà ìyá bàbá ńlá bàbá ń tọ̀hún o tó ní kí n máa pọnmi fún un ẹ tún rí mo ti wá rọ́bà yìí títí inú ilé o wọ́n mú rọ́bà mi wọ́n èbo mi wọ́n tún fi bẹ̀ wọ́n ọ̀dá padà síbi wọ́n ti mú ṣé ti rí báyìí olórí burúkú ló ń tàn wọ́n o ta lẹ́ni tó lọ mi gan ta ni ọ̀fẹ́ ṣoríire abọ́fẹ́ bàjẹ́ fún tọ̀hún ẹ dákun ìyá aláta ẹ̀yìn lẹ́kọ̀ọ́ mi náà. màmá mi ìbomi yìí kò sí nǹkan tí mo fẹ́ fọmi yìí ṣe ní ìbú. nígbà tó ti wá bomi mi tó dẹ̀ bomi mi tó dẹ̀ bomi mi nígbà mo wá ń sọ̀rọ̀ kò sí èsì tó lè sọ pé ìyá o ẹ̀wọ̀n ọ̀rẹ́ ni tó bomi o kì í sì ṣe mo ọwọ́ ń wò gbùdùkú ọwọ́ adákẹ́ òun wò mí òun fi mí lọ ta ilé o ìyá ọlọ́bẹ̀. gba sí mi ìbomi yìí torí ẹ̀mí ṣe mẹ́rin ọ̀rọ̀ láti sọ. olórí burúkú lẹni ó bomi ìṣẹ́ ó tàn fẹ́ ṣe èrè ó fẹ́ ṣe èrè wọgbó tó bá yẹ wọn níyà àmọ́ bẹ̀rẹ̀ àbúyọ ó tàn fẹ́ ṣòfò ni sẹ́yìn lẹ bomi torí ẹ̀ ń wò mẹ́jọ mọ́ àbọ̀ ẹ fẹ́ ṣòfò pọ̀ ni. ọlọ́run àbẹ̀wò òun náà ti wọ̀ ọ̀rọ̀ àyà yìí. ẹ àgbà mi bí ata ẹ̀ kò lè ṣe ní ilé. wọ́n tún lórí láyà wọ́n tún rọ́bà mi èmi tún wá rọ́bà káàkiri ilé wọ́n sọra wọn di wùú. ṣé o ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ ni. àṣé olórí burúkú wọ́n dúdú wọn ò ní gbà ṣe olórí ibú. ẹ mà ṣàánú mi àbọ̀ olórí burúkú tí ó fẹ́ ṣàǹfààní wo ló ń lo mi sẹ́ẹ̀. kí ló dé alẹ́ ni máa ṣerú ìyá láyà àwọn tí ń bomi mi sẹ́ẹ̀. Sàláwà Bẹ̀ní wo ló wọ stúdíò tí ń ṣe rẹ́kọ̀dù ètò náà. àdúgbò ní kókó pa ọrùn ẹnu dídì lẹ́ẹ̀kẹ́ dídì àyà jóná lẹ́kùn lè rùn mọ́ ẹ̀. ọ̀fọ̀ṣọ̀ kó pa láàdì ẹ̀kọ́ lódò olórí burúkú. ẹ jọ gbogbo eléyìí tẹ̀ ṣe ẹ̀ ń sọ̀fọ̀ ní abẹ́ ìkíyàn. ẹ ti ṣe rẹ́kọ̀dù ètò oríṣiríṣi kò sí èpè tẹ̀ ṣẹ́ tó. olómi ẹ̀fọ́ ṣe òun ní kílíkì ó ṣe kí ló ṣẹlẹ̀. olórí ìbò ti pẹ́ tó ti ń ṣe sẹ́mi pẹ̀lú ẹ̀ máa ń ṣẹgbẹ́ ni àbí èèyàn máa sọ fún bẹ̀bẹ̀ kó gbé tọ̀ fún ẹ nítorí wípé ẹgbàá lé lọ́wọ́ mi kí n má sọ̀rọ̀ mọ́. olórí burúkú ń wá lọ́rẹ́ mi lómi. Jerry, mo respect yín gan o eléyìí tí gbogbo èèyàn bẹ̀rù yín nulẹ̀ èmi ò bẹ̀rù yín o tí àwọn bẹ́yìn àti kíní yóò ga jura yín lọ tí n bá sọ yín sí ìgbà yín dè yín pamọ́ bẹ́ẹ̀. ẹ wá sọ mi sí. kí ló wà mí pé kéèyàn kà mú omi ké mélòó sẹ́fẹ́ ní tìlú ata fún mi ní ẹ̀mọ̀ ìgbà mi kẹ̀ lálọ́dún ọmọ ìyá wèrè kẹ́ èmi mọ̀ ẹ́ pàṣẹ alẹ́ kiri kẹ́ ẹ mọ̀ gbà mí ara lé kí lè orí ẹ̀ fẹ́ burú. orí mi fẹ́ burú sọ́fẹ́ ṣe bẹ̀ ni sẹ́fẹ́ lé mi tìlú ata ni. bọ́ bá dún owó ni ọ. ẹ jọ. lẹ́nu pínpín yìí kẹ́. ẹ mọ̀ nǹkan tó jẹ́ pín yẹn kẹ́ni ẹnu mi pín kì bí àmàlà ti jẹ́ ta nìyẹn ẹnu mi pín yẹn kì mo dáràn sẹ́ni ká ní ẹsẹ̀ interview fún mi tá máa sọ pé ìlẹ̀ nílé ṣé mi gbà yín lọ́wọ́ yín ni ẹ̀yin tẹ̀ yàtọ̀ sọ́mọ orogun yìí ṣé máa wò yá máa wò ṣé ìlẹ̀ lata àbáta ẹ̀fọ́ lè fẹ́ fi ṣe ìjà àbẹ́jà kíkà ní kú ẹ̀yìn ìyá. bẹ́ẹ̀ mọ̀ gbaná bí ìyá ẹ̀ ni àjọ wà bẹ́ẹ̀ ọmọkùnrin yìí sì tọ́jà mi ó sì fẹ́ kẹ́rọ̀rọ̀ mi kò burú bí kú ló lóko ni o bí tàkùté ni wọn ò tiẹ̀ ní wọlé pẹ̀lú ẹ̀ tọrọ inú ń bí mi bí bá lè lọ ka mọ́ yàrá ìka mi ò ṣẹlẹ̀ àṣé olórí burúkú ẹlẹ́ẹ̀kẹjọ tójó tó bí ẹ̀kẹ́ abímọ abẹ́ẹ̀kẹ́ rògbòdò bí yarí ní aláré mi. One on one,
Púpọ̀ kì í ṣayé bóyá ṣayé lánàá ni. Mo pè ẹ́ lórí fóònù ó ní òun bọ̀. Mo ní ṣé òun bọ̀ oṣù ó ní pé òun bọ̀. Mo tún text ó ní pé kí n dúró. Orí dúró títí ni mo wà tí mo fi gbàgbé sùn lọ. Tó dẹ̀ mọ̀ pé pátì yẹn á ní láti lọ lánàá. Why tó wá fọkọ̀? Ó ní ìdènà. Ó jẹ́ kí ní sùúrù. Ẹni tí yóò rí ni o kí ń bínú sí òun kẹ́ náà ṣe wá. Mo máa ń gbọ́ pé wọ́n ní ìgbìmísẹ̀ òbí òun ni paradise ọmọ wà. Ní ìtò túmọ̀ sí pé atẹ́lẹsẹ̀ òbí òun ni àlùjọ náà mú wà. Ẹbọ ó gbọ́ incantation tó pa yẹn kí ni ìtumọ̀ ẹ̀ kí ló fi papọ̀ mọ́ nǹkan tí mo sọ pé ó pop up lánàá ló ń sọ gìgìrì sẹ̀. Àná tó ń sọ pé òun pè mí òun dex mi pé a níbi kan tá fẹ́ lọ. Mo ṣe pé ó ṣàmọ̀ pé mi náà ti plan fún un. Gé wá lóde tó wá fọkọ̀. Wọ́n sì ló pè mí nígbà tí wọ́n travel tó wọ́n pè mí pé àwọn ti ń bọ̀. Ní ibi dẹ̀ ń pa àwọn tí báwọn gẹ́ẹ̀tì kòkó fáwọn máa jẹ. So I dey need nǹkan nílé so I need to just rush to the market kí n kàn get àwọn nǹkan food stuff díẹ̀ kan sílé. If not, akílẹ̀ tí màá fi disappoint ẹ̀ àtijọ́ plan ẹ̀ náà ó dẹ̀ mọ̀ pé mo láì pàtí gan. O ò ní àbúrò tó lè dànù fún ọ sí ẹ̀. Ó wá fi wá jẹ́ pé ìtorí pé mom sí ń bọ̀ láti travel pé kọ́ lè jẹun bó ṣe wá dúró ló ṣe wá ní ká má lọ sí pàtí. Kíní kẹ àbúrò mi tí wọ́n sọ ìṣúná tí fọ́kùnrin ní ṣá. Ọkùnrin ò ń ṣiṣẹ́ lé ní. Obìnrin lèmi iṣẹ́ mi ní it's my duty. Ó lè expect mi kí n máa pe àbúrò mi pé kó máa dáná ọkùnrin nínú àwọn. Ẹ ṣe mọ̀ pé mi ò mọ̀ pọ́kùnrin àbí bẹ́ẹ̀ sọ fún mi tọkùnrin. A ní gbọ́dọ̀ mọ̀ pé bàbá ẹ̀ ní àbí sọ fún mi sí. Gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ sùn tọ̀rọ̀ rẹ̀ dẹ́ èmi ò bínú wọ́n tẹ̀mí fẹ́ yẹ kó yí ẹni pé ìwọ náà já ara ẹ̀. Má sọ̀rọ̀ ẹ̀ ní ẹ̀sìn sílé. Mi ò ń ṣe ẹ̀sìn ìwọ náà wọ̀n á. Wo mi kò wò múra mi náà. Wo múra mi. Mi ń ṣe ẹ̀sìn o. Bí o kò lè fún mi sí ìṣẹ̀lẹ̀. Bí wọ́n ṣe pè mí yẹn, mo ní láti dá wọn lóhùn. Wọ́n ń bá pè mí lẹ́ẹ̀kan máa dá wọn lóhùn lẹ́ẹ̀mẹwàá. Ìyà tí mo sì mi jẹ lórí wa. Ìyá wa jìyà lórí wa púpọ̀. Mo sọ̀rọ̀ bẹ́ẹ̀. Má bínú ò jìyà èmi jábọ́ látọ̀run ní ìmí ìyá yìí. Ṣe láìbẹ̀ ṣe láìbẹ̀ lọ́pọ̀ tá a máa. Ní ó jẹ́ pé kí èèyàn kan wà kí èèyàn jẹ mí lówó kí lọ bèrè owó lọ́wọ́ ẹ̀ kó lọ rí burúkú ọwọ́ rẹ̀ kó jẹ́ pé àfikún lọ́wọ́ yóò wá dógun kí mo wá ṣàlè lọ fún látàrọ̀ rẹ̀ kò tí ẹ yé mi. Kí èèyàn jẹ́ èrè lówó pé màá. Ó yìí máa sá káàkiri. Jọ ìgbà wo lẹ́yìn fẹ́ gbé mi wá fún abáyé nísìn àbẹ́yìn ò ní mú mi ni. Mo fẹ́ jẹun. Àti mi ti fẹ́ wá sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ ìjà ọmọbìnrin tiẹ̀. Yorùbá dáadáa wò lò. Ṣé wọ́n lọ fowó oúnjẹ lẹ̀ ní? Bá lè bẹ́ẹ̀ kó tó ní kí wọ́n mi ò wò wọ́n ti ẹ̀ mọ́. Tí wọ́n ti pọn lókèlè mẹ́ta kó lọ pé kò yẹ. Tó ní lólógbò ní ọ̀nà. Orin ẹwà kọ wéde. Lérò lẹ́nu ìbí gan. Má fi sẹ́nu. Má fi sẹ́nu. Ẹ má fi sẹ́nu. Ṣé ẹnu ẹgbẹ́ ni? Nga.
gbà yẹn o tún béèrè mi tó níwèrè ní ọ̀nà bẹ́ẹ̀ mi sẹ́nu lókè kan ìwọ náà lò. bá mi mú. ní tó bá mú yàn. ṣé mo ní kó bá wẹ̀ ní àbúrò àtàwọn olórí tó kú onílé kìí sí ọdún mẹ́ta gbà ó gbà á kó jẹ́ tán o gbà á kó jẹ́ gbà. ṣé gbogbo lọ́nà fún tiẹ̀ ṣé gbogbo lọ́nà fún tiẹ̀ ni ọ̀dà alákọ̀ọ́kọ́ jẹ́lẹ̀kì ẹ̀yọ̀ kan mo sì lù mo tún fẹ́ gbẹ́lẹ̀ kẹta sẹ́nu olú tó ní kí n má gbé sẹ́nu kí ni kò mọ̀ dá kéèyàn sí ọ̀rẹ́ gbà ó jẹ́ mọ̀ jẹ́ ìwọ má wọlé o má wọlé o nǹkan àjọ ṣe ó jọjọ wa ni o. mo fẹ́ jẹun. ọbẹ̀ jẹun sọ̀rọ̀ bóyá rẹ̀ wí abẹ́rẹ́ mi ló fi wọn kọ́ fẹ́ jẹun. ní ẹran méjì péré náà ló ń wá ọjọ́ jẹ́ ọ̀kẹ́ kí bọ́ mẹ́ran. àwọn ohun tí ọbẹ̀ jẹun ni olùsìn jẹun o. ẹ bá fún jẹun náà ẹ bá yọ fún yàpọ̀ ní nǹkan. ọ̀dẹ̀ ni ọ́ olùsìn ọ̀sìn wà ń tara. ṣé ẹ ṣe é ni. yọrọ àìkú tó gbẹlẹ ọ̀rọ̀ pé mo tẹ́lẹ̀ mi ni o. ẹni wá jẹ. o ẹ àkàrà ni. àkàrà. ṣé àkàrà rẹ. nga jẹ bó ṣe wù ọ́. ẹni ló máa ń fi kíní sí àwọn ṣe ní ọ̀pọ̀ aṣọ. ọba tó sá àbí wọ́n lè lé ìmọ̀ gbà. èmi mọ̀ láì ké nígbà tẹ́mi àtìyẹn jọ sọ̀rọ̀ tó lè fi pa ọ̀sẹ̀ tẹ́mi mi pa ni. ẹ jẹun náà ẹ má kí wọn kíní sáwọn ẹ sọ̀rọ̀ kékeré ẹ wọ́n stop náà. gbà ṣé kì í ní ẹsìn tàbí ọwọ́ gbàgbọ́ bẹ́ẹ̀ tí olórí burúkú ni ọ̀nì gbàgbọ́ bẹ́ẹ̀ nga orin ẹran méjì náà fi sí o ẹyọ kan lórí tẹ́fẹ́ o sẹ́mi ò ní jẹ́ ara mi nga olórí burúkú ọwọ́ ara ẹ̀jẹ̀ yẹn ń máa mi jẹ́ òfin ti tán o tọ́ á bèrè jẹ tí bá fún ọ́n gbàgbé. orí ọ̀bẹ̀rẹ̀ orí àparò lórí ó yẹ fífi dín ìtìpẹ̀jù báyìí òun sì mú díẹ̀ lónìí o. màmá ẹjọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹnì kan ló pọ̀ mí bá jà lára ẹjọ́ torí ẹ ṣàánú mi ẹ ṣàánú mi torí Ọlọ́run má kọ́ mi bọ̀ má kọ́ mi bọ̀ pọ̀ sọ ẹjọ́ torí Ọlọ́run alẹ́ yìí ló bá jà màmá ẹ̀wọ̀n látàwọn ló ti ń jẹun tó yẹ jẹ báyìí ló ti papọ̀ ẹ̀jẹ̀ tó ló bá jà nílé ìdúródé màmá torí Ọlọ́run màmá ẹ̀jẹ̀ ṣàánú mi wọn kékeré ara mi mo gbé. ọmọ pẹlẹgbẹ lọkọ rẹ. ẹlẹgbẹ bá àwọn kan ní ọmọ pé àwọn ẹgbẹ́ rẹ máa fi sí òkèlè inú àpò òun làwọn ẹgbẹ́ rẹ fẹ́. nígbà wá ṣẹnu pẹ́ẹ́pẹ́ bí à ń fẹsẹ̀ sẹ̀ kó kéne tọ́wọ́ bá mi tọ́ bẹ́ẹ̀ gíjà bí ẹ̀yìn ọ̀bọ tó sọ lórí igi sọ̀rọ̀ wà mí lára ọkọ rẹ ni àbí sọ lẹ́nu rádàrà lórí ibú òní. àwọn ẹgbẹ́ béèrè ta. ọmọ ẹjọ́ torí Ọlọ́run màmá ẹjọ́ ẹ ṣàánú mi ẹ wo ọmọ tó máa ẹ̀dá ló máa gbà mí bẹ́ẹ̀ torí Ọlọ́run. màmá mo ti jẹ́ ẹ̀rẹ́ yẹn ni wọ́n bá mi dá sọ̀rọ̀ torí Ọlọ́run màmá. kí ló ṣẹlẹ̀? Màmá ni ọkọ mi ló mú kí ló bá wọn máa já láàárọ̀ yìí. Wọ́n fún oúnjẹ tán. Kò tó yẹ kó fún oúnjẹ sẹ́nu. Àpò ló tó ń jẹ bọ́. Àpò kí ló wà? Ó wà nílé. Ó wà nílé. Ó yà lọ ìṣónúlé. Àpò bò. Ìwọ ló tó. Ọmọ tó wà ní ìjọba tí wọ́n wá ìdí ìsìn wọn kẹrù. Ẹ̀rí kó tẹ́ tó ti tó yìí. Ó dà bẹ́ẹ̀ fẹ́ pé lásán mẹ́rin kalẹ̀ sílẹ̀ déédéé. Ìjọba ti jẹ́. Madam, orí àtúndìlẹ̀ nìkan àìkú wà bẹ́ẹ̀ ẹ̀dá àwọn olùdókòwò gbọ́dọ̀ kéde máa fi dúpẹ́ ní. Ṣé ibi tí ẹ wà yìí, ẹ̀yin náà rí pé ilẹ̀ tó tẹ́jú ni. Kódà bẹ́yọ̀ kan máa ń sàn mẹ́rin sórí ẹ̀ yọ gbà á. Kéésì ìdẹ́nugbó ilé nìlọ́kùn ló sì ohun èèyàn lẹ́ ń gbọ́hùn. Kódà 12 million àdéhùn pé mo fẹ́ tà lọ́kàn ara tèmi 12 million yẹn fún mi. Madam, inú kó ìgbọ́n àti èkó òsì bẹ̀ ìyẹn kọ́ ní iṣu. Ẹ bá máa kọ́ lè ṣe é ṣe lápapọ̀ tó
akínyìn tó máa gba ìṣòro ni ṣẹ́ni kan tó tún ayé ilẹ̀ ìwé gbogbo ọ̀la máa fún owó lọ wá nígbà kátó ìjọba fẹ́ tìfẹ́ lọ́kùnrin tó kẹ́ wo ẹ máa ká wọlé máa fa ọ̀rọ̀ wá fún ilé lẹ́kùn mílíọ̀n. 11 million yẹn péré ẹ wo bí ṣe rí náà ibi ìwà pa 12 million yẹn ni ẹ fún. ó ṣe ní tó bí àwa náà wà nígbà tó lè ṣe pé àgbára ìjà tó ẹ ti try bí. ọmọ nílẹ̀ ọmọ fún wọn lówó ìwé ìṣòro kékeré mà ṣe ìjọba wa. ó dà mo ti fara mọ́ àmọ́ ń gbòdè wà fún wa báyìí. Madam, tó bá jẹ́ ọ̀túnla, ẹ wá fún mi. Ọ̀túnla? Ẹ̀wọ̀n ẹ̀ méjì ọ̀túnla rẹ̀ torí mo ṣe wà mo ní ìdí owó gan-an ni. Ẹ wò, tá a bá báyọ̀ dá májèmá bẹ́ẹ̀ bá ta bá ṣe àdéhùn fún mi jẹ. Lóòótọ́ Ọlọ́run ló láti ń bọ̀ tí àdéhùn dáa bá ṣe nǹkan fáwọn ẹgbọ́n. Kò sí pọ́blẹ́mù ẹ̀ kọ́. Ìyá ń káyọ̀ dé. Ẹ ká sọ ma. Ẹ ká sọ ìyá káyọ̀ ó wí bẹ́ẹ̀ ò sì ṣe bẹ́ẹ̀. Wọ́n sọ fún mi náà. Ibà ti jọ sọ̀rọ̀ kúmọ́kúmọ́. A sì ti fò tẹ́lẹ̀. Àǹtí mi, kí ló dé ń ṣe báyìí? Ṣé mo máa dé ẹlẹ́nu rò lámòye ẹ̀ ni? Ẹgbẹ́ mi mo nílẹ̀ mi, mo sì ní mo fẹ́ tà á. Nǹkan mi yàtọ̀ sí nǹkan wa, ẹ jẹ́ ń ta nǹkan mi, ẹ jẹ́ ń tà á. Wọ́n mọ̀ pé ẹlẹ́nu rírìn lọ lámòye ẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n kò yẹ kí irú mi bọ̀ sọ̀rọ̀ kọ́ má tó. Ẹ wo gbogbo lé wà hàn yìí. Mo ò tí ì lówó wọn débì kan, wo ló ń jẹ lọ́ọ̀kan bẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ làwọn tó gbọ́kọ̀ lẹ̀ náà. Yé wọn ó lówó tán ní sùúrù. Ẹ wo àǹtí mi ò fara mọ́, ẹ̀yin náà mọ̀ tó ṣẹlẹ̀ o. Ẹ pé mo fẹ́ lówó yìí ni ẹ jẹ́ ń tà á àbí bò wá ni ẹ jẹ́ ń tà nǹkan mi àbí. Bàbá ní bẹ́ẹ̀ náà, mo ti gbá tiẹ̀ bọ̀ bá gbà tẹ̀. Ṣé àwọn tó fẹ́ ralẹ̀? Ẹ lè kọ́ ọjà ìyá Káyọ̀dé. Ọjà ni. Ẹ fẹ́ máa lọ ni. Madam, ẹ jọ fọlọ́ pé ṣé ẹ ṣọ́ọ̀bù kò fi ṣírò ilẹ̀? Èmi ni mo ní ilẹ̀ yìí kò sí wàhálà kankan tó lè bá mi fà. Ẹ fọkàn yín balẹ̀. Ẹ̀wọ̀n náà ti tàn tí bá kówó lẹ̀ tí bá lọ gbé ṣùgbọ́n lórí ẹ̀ àtẹ̀yìn àtẹ̀wọ̀n fámìlì ní ẹ̀wọ̀n ní o. Owó mi dà. Kí n ṣe sùúrù fún láti bí oṣù méjì. Ìkàlẹ̀ yín èèyàn. Kí n ṣe sùúrù fún ọ. Màá gba owó mi. Ìyá Káyọ̀dé, ẹjọ́ ẹ ṣe sùúrù fún mi. Ó kù díẹ̀ ló kù. Ìgbà tá a fi rọ́ṣẹ̀ méjì báyìí owó ni. Gbogbo àdúgbò onígbèsè. Ẹ̀wọ̀n onígbèsè. Onígbèsè. Màmá wa ẹni sùúrù ẹ má bínú wọn ń ṣìyàn bẹ́ẹ̀ wọn ò ṣìyàn bẹ́ẹ̀ má bínú. Wọ́n jà lẹ́kẹ̀jì sọ́kọ̀ ni. Olófòfò àdúgbò sọ́kọ̀. Adébọ́jú ajé mi tájà gé jẹ báyìí. Ó jẹ́ kí ó gé yẹn láyé ìjẹ. Báwo ni ìfẹ́jú báyìí kìnìún ní ní ọ̀rọ̀ gé mi jẹ? Ṣé bá rọ́ lù ọ́? Kìnìún ẹ kó mẹ́jà yọ ẹ kó mẹ́. Ó ti lọ lórí ikú olòṣì olófòfò. Gbogbo ọ̀rọ̀ àdúgbò olòṣì olójúkọ̀ kọ́rọ́ lè. Wọ́n máa ń kọ́kàn. Ẹ ṣe sùúrù fún mi. Díẹ̀ lówó yìí. Èmi ò gbà. Ó jẹ́ mi náà lówó ládùúgbò mo rí gbà ní. Èmi ò gbà fún mi ní owó ọ̀sẹ̀ mi. Fún mi lọ́wọ́ mi. Wo bí tó ṣe rí lóbi ṣe yàn mo ṣẹ̀ṣẹ̀ wá sọ pé kí wá gbàlẹ̀ yìí ni o ẹni tó bá túnlẹ̀ ṣe ilẹ̀ àtúnṣe o lórí iṣẹ́ tó ṣe ẹni tó bá ní kò ní dáfẹ́ nìyẹn o nítorí ṣe rí gbogbo nǹkan tẹ̀ sọ látàrí pẹ̀lú ọlọ́run ti gbọ́ ṣe ní tẹ́ bá tún ní pé kẹ́ tún máa sọ nǹkan mi ẹ máa ṣe é ẹ wọlé lọ kí gbálẹ̀ gbálẹ̀ tèmi náà wà nǹkan mi ṣe.
Káyọ̀dé, irú ìyá tó sì wà. Bí mi ṣe ń bọ̀ ní ti mo rí tó gbá tó sì jọ. Dókítà tó ń tó sì ẹ̀. Ó ṣe kí ni? Tó gbá tó sì jọ. Tó sì ní ọ̀rẹ́ mi. Tó sì ní Mọ́mí! Ẹ̀wọ̀n tó sì òkú, wọ́n ń ṣeré ní kò sí ìfọ̀rọ̀ tó ṣe tó sì, kò sí ìfọ̀rọ̀ tó ṣe tó sì ẹ̀dì nílẹ̀. Mọ́mí! Mọ́mí ẹ̀dì ṣe. Lọ́sì! Mami, nǹkan tó ṣe yóò dáa. Nǹkan tó ṣe yóò dáa. Dúró lè. Ṣé fún àti tó sí. Dúró lè rí kí mo ṣe. Àṣebó lè fẹ́ já sí mi. Lérí ò lè padà ṣe. Nǹkan tó ṣe yóò dáa, mami. Mami! Àti tó sì lọ, mami ẹ̀yin náà tún lọ. Wá fèmí ní kọ́ sílẹ̀. Ẹ fèmí ní kọ́ sílẹ̀. Káyọ̀dé, 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 ojúmọdé rẹ sà, wọ́n fẹ́ kún síra rí léṣe. Ó wù mí kí n bá yín rìn pẹ́pẹ́pẹ́, àmọ́ kádàrá ò jẹ́, toró wu ni kẹ́ran pẹ́ lẹ́nu, òun fa ọ̀nà fún ògbà ọkọ mi. Ó wù mí kí n sìn ọ́ jìnnà o, kí n bá ọ gbé títí, àmọ́ mo gba tèmi fọ́lọ́run, àkọọ́lẹ̀ ságbà ẹ̀dá. Ẹlẹ́dàá mi ó wà dúró tì ọ́, Ọlọ́run bá ń dúró tì ọ́ o, Ọlọ́run ó dúró tì ọ́. Mami. Mami.
Mọ́mí. Tó bá ní kó máa ké láti èyí títí dọ̀la. Àwọn tó ti kú ti kú wọn. Sí mọ́. Ẹ wò, tá a sọ dúró. Báwo ni kò ṣe ní ké? Ó ní kò ṣe ní bàrà jẹ. Ìyá ẹ̀ kú. Ẹ̀kú ẹ̀ náà ti kú. Ní kó máa bàrà jẹ. Láti irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí. Tí ó ní bàrà jẹ. Ẹ wò, Káyọ̀dé. Ìwọ ni mo bá ló tọrọ sọ o. Sórí kan tó ṣẹlẹ̀ yìí, ìyá Àgbà kò ti ṣẹlẹ̀ o. Àṣà lè máa wọ ẹ̀rọ ká ní kò bọ́ sí kòtò. Kò lọ wó òkú mọ́ mi. Àtẹ̀kọ́ ẹ̀ jáde. Nígbà tó bá fún ẹ ní ìfọ̀kànbalẹ̀ ń sìn, àyíṣọ́ ló tún padà jẹ́ pọ́tẹ́ ẹ̀. Káyọ̀dé tó bá tún kú mọ́. Káyọ̀dé. Sórí ó máa mọ́kàn ni. Àárírú eléèrè àfi ń dẹ́rù bọ́lọ́ rẹ̀ ni. Sórí ọ̀gá oníṣẹ́ ńlá tá a tẹ̀lé nínú ẹ̀sìn sallallahu alaihi wasallam. Sórí ìgbà tí ìyá ẹ̀ wà nínú oyún oṣù 2, òun ni bàbá ẹ̀ jáde láyé. Kò tún wá tán síbẹ̀, ìyá ẹ̀ tó dẹ̀jẹ̀ lé lórí tó tún wá gbójúlé. Ìgbà tó ń fún wa lára ẹ̀ wá pé ọmọ ọdún 6 ni ìyá òun wá jáde láyé. Ìwọ ti mature. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò sẹ́ni tí ó dùn. Ó dùn wá débi pé ta bá ní ká máa rò látẹ̀ní dọ̀la. Ìyá àti gbogbo àwọn tó ti kú wọn lè jí mọ́ àfi kó mọ́kàn. Wọ́n Káyọ̀dé. Wọ́n máa fi èsì ra ilé ìṣẹ́. Ọ̀rẹ́, ṣé mo jẹ́ ànábì? Ṣé mo jẹ́ ànábì? Ṣé mo jẹ́ ànábì? Ẹ wo gbọ́dọ̀ kò kí ṣàná bí Ewure mi àjọṣe kékeré dàgbà ni o orí kò sùn mí ni tí bá níṣòro tí bá kọ ọ̀rẹ́ mi lórí fóònù ọ̀rẹ́ mi á yọjú sí mi. Kéde má fẹ́ kú ti ra yín lé. Tí bá ní bíbá omi ti mú mi bí ọmọ ta ló fẹ́ ṣe bí ọ̀rẹ́ mi ta ni mo fẹ́ gé pé ìwọ ni má gé. Mi ń kọ́ bá máa ṣe sí tí ó ní bá rẹ̀ jẹ́. Ṣé ẹ̀yin ẹ̀ ní láti máa ṣe gbogbo ilé yìí? Ṣé kí èèyàn ló wà bí ló ń sunkún yìí? You guys are busy crying. Òun ló wà bí báyìí. Ẹ jẹ́ ká console, Ewure ká console kí everything kó lè ká lè gbé kúrò lọ́kàn ẹ̀. Ẹ wà bí báyìí ń ké. It's not fair. Kò dá náà. Mọ́mí dùn mí gan. Mọ́mí. Mọ́mí tó Káyọ̀dé. Mọ́mí. Mọ́mí dùn mí gan. Mọ́mí dùn mí gan. Lẹ́yìn náà fẹ́ máa dá. Ẹ̀yìn láti máa bẹ̀ bọ̀ ìwé láti máa dá. Mọ́mí ni ìyá tó dàbí ìyá sí. Káyọ̀dé o. Káyọ̀dé. Mi ò ráyè o. Wọ́n ní oyè sunkún mọ́ wọ́n sọ fún ẹ, ó sunkún ó sunkún. Wo tó bá lò nígbà tó lò nígbà. Má fi igbe kún igi ẹ̀ o, ọmọ bá bẹ̀rẹ̀ competition bí o. Ẹjọ́ máa sunkún. Ẹ wò ó ti tọ́ yín. Ebú lẹ̀ ń bu látàárọ̀. Ṣé ìbú ló yẹ kẹ́ bú ni àbí kẹ́ pẹ̀tù sínú? Ìwọ náà Káyọ̀dé. Ó ti tó. Kó o sunkún látò ní títí dọ̀la. Oníkẹ́ tó kú kó jí. Ta ni wèrè tó ń sọ̀rọ̀? Ó lé dúpọ̀ láyé ẹ̀fẹ́ bàjẹ́ tó ń sọ̀rọ̀. Olúmọ, ìwọ ló tún sọ̀rọ̀. Bàbá kò kọ́lé tó fi kú o. Ẹ̀sìn lọ́kọ́ àtọ́jọ́ kú ni o, kó fi tiẹ̀ mọ́ o. Ẹ fẹ́ rojọ́. Ṣé kó máa gbówó oúnjẹ? Ẹni ẹni wà yẹn. Bàbá àti ìbá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kó gbọ́. Kí ló dé? Mọ́mí òun lélẹ̀. Kò sí nǹkan tí mi ò tí ì bá sọ. Kí ló dé nǹkan tó ṣẹlẹ̀ kò sẹ́ni tí ó dùn? Tí o bá wo dúdú fọyọ́ máa họ́ra kí eégún mi. Kí ló dé ọ̀rẹ́ ẹ̀ tí mo jẹ́ olóúnjẹ máa bá ẹ sọ gbogbo ilé? Mọ́mí ẹ̀wọ̀n ó ti sú mi. Tí wọ́n tí mi ò tí ì bá sọ. Káyọ̀dé, ní sùúrù jọ torí ọlọ́ọ̀lọ́ àtẹ̀wọ̀n fẹ́fẹ́ rẹ̀ púpọ̀ sí i. Èmi ká ti sùn ìtọ́jú báyìí lọ. Ní sùúrù ọlọ́ọ̀lọ́ àtẹ̀wọ̀n fẹ́fẹ́ rẹ̀ ní sùúrù. Ojú wọn tutù lẹ̀, ó tún fẹ́ lẹ̀ onígbè òsì.
tèmi ò kú àdúrà bá mi ò kú báyìí. ẹ ní pẹ́tẹ́ ẹ́ bàbá kí ni pírọ́blẹ̀mù yìí gan kí ni pírọ́blẹ̀mù yìí báwo tẹ̀ ń jábọ́ tẹ̀ rẹ̀ ni èyí kí ni pírọ́blẹ̀mù yìí. ẹjọ́ òṣìwò lẹ wá rò. ẹ káàsán o. ẹ káàsán sà. ẹ káàsán. ẹ jọ mú obìnrin Mrs. Agbaje. Mrs. Agbaje. Ẹ má bínú o, báwo lẹ ṣe jẹ́? Actually business partner ni wá àmọ́ wọ́n ta ilẹ̀ kan fún mi ní onídẹ̀ ní final agreement láti sanwó fún mi. Ẹ ṣọ ẹ jọ̀ọ́ ẹ má bínú o, Mrs. Agbaje tẹ̀ ń béèrè wọ́n ti jọ́nà wọn ní pé wọ́n ti kú. Mrs. Agbaje gidi. Nígbà tí mo sọ dúdú lọ́wọ́ jẹ́ báyìí. Ó ga o, ṣé ọmọ wọn ni? Sorry, kíkà ṣùgbọ́n ó náà rẹ̀ lẹ́kùn. Kí ló tẹ wá lójú wọn ni? Ṣé èmi ni mo pààyè yìí? Ṣé iná tó wá sunkún ti? Kí ló dé? Kí ni problem fún bàbá yìí? Kí ló dé? Kí ló máa sunkún? Ṣé kí ló máa sunkún? Sẹ́ni gbogbo ẹjẹ́ ṣe, ẹ̀ ń ṣòṣì dẹ́ lọ lórí àná. Nǹkan tó kù fún yín, ó yẹ kí n máa bọ̀. Àti ìdè máa dé ilé. Ẹ bẹ̀rẹ̀ lórí o. Jálọ, mo ti pẹ́. Pẹ́ jàre. Báwo ni? Afana, ṣó ti kó dé ni? Bọ̀bọ̀ alábàárù yẹn ti máa ń fẹ́ láti ẹ̀kọ́. Níbo ló wà báyìí? Ok, dúró nísìn. Màá bẹ nísìn in the next 5 minutes. Àǹtí, kí la tún dúró ṣe báyìí? Báwo ni? Mo mọ̀ ní látàrí. Ọ̀rẹ́. Ṣé o mọ̀ rí ni? Òun ló lábàárù mi, bọ́lá tí mo rí fúra fún I don't understand. Kí ló ṣẹlẹ̀ látẹ̀kàn? Ní sùúrù. Káyọ̀dé. Kí ló ṣe é? Kí ló ṣe nígbà yìí? Òun ló lábàárù tó bá mi bẹ́rù náà. Káyọ̀dé. Kí ló dé? Kí ló ṣe? Wọ́n ṣáà fi yẹn ṣé o mọ̀ rí ni? Wait. Kí ló máa ṣe pẹ̀lú rí fúra? Ní sùúrù náà. Kí ló lè yọ? Káyọ̀dé kí ló ṣe nígbà yìí? Tí n bá ní kí n máa explain fún mi bá ilẹ̀ máa ṣú. Ọmọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi ní nọ́mbà ẹ̀ máa lè pè é. Náà kò yẹ kó jẹ́wọ́. Kò lè lọ báyìí o, mo ń charge ẹ̀ nígbà tí mo ń charge ẹ̀. Mo ń charge ẹ̀ nígbà tí mo ń charge ẹ̀. Ok, má worry, má pè ẹ́. Ok, káyọ̀dé dúró nígbà. Má pè ẹ́. Mo sì tún wọn bọ̀. Ọ̀dà àgbà ní kò dá lọ́wọ́. Àwọn Yorùbá kan máa ń pòrò pé ilé ọba tó jó ẹwà ló yí sí. So Yorùbá yóò yé mi ló jẹ́ kí n kọ̀ yín wá kí wọ́n béèrè kárí ọmọ alágbàríkà lọ ọmọ tó sì fara balẹ̀ tó gbẹ́kọ̀ọ́ tí ọ sórí òwe tí Yorùbá máa ń pè pé ilé ọba tó jó ẹwà ló kù sí ó kọ́ oríṣiríṣi ẹlòmíì àbólówó lọ́wọ́ tẹ́lẹ̀ nǹkan kan wá dé bá ẹ̀rí bó ti rí ṣé wá rí ìgbà tọ́lọ́run bá lóun gbé burúkú dé mu tó ní tẹ́lẹ̀ mu tí ó wà tún ní nígbà tí òfò yẹn ṣe yóò kọjá èyí tó ní tẹ́lẹ̀ èyí mà tún wá ga o àbílẹ̀ ẹni tó bá jó tí wọ́n bá tún ṣe báyìí yóò tún wá rẹwà sí àṣẹlẹ̀ ọba tó jó ẹwà ló kù sí ìtumọ̀ ni ọpẹ́ bí ewé mọ́pẹ́ orí burúkú ò ní ṣe tiẹ̀ ọpọlọ rẹ ò ní jọba ọpọlọ rẹ ò ní jọba ọjà o láti ẹyí èèyàn òkèlè kí ló dé sọ́rọ́ ní sí iṣẹ́ wá lù mí ni ṣé èébú tó bú mi
wọ́n fẹ́ kó kì mí sínú gbòòrò omi náà ìbóhùn lọ lágbára ẹnu rẹ̀ sì mú èmi ti ń ga bí ìyá ẹ̀ lé èmi ò sì fẹ́ ga jọgbọ́n lọ ni ìyá ẹ̀ tó ga tí ò ní yé inú tí ò ní làákàyè tèmi sì pé wọ́n ti gbà ẹ̀yìn ọgbàdùn. mo ní pé ìrọ̀lẹ́ káfíńtà ẹ̀ fọ́n mi ní ẹ̀ẹ́gbà tó láwọn ọ̀gá ni mo ṣe. bóyá ọgbàdùn ọ̀dà ò ní gbádùn kí lè wá tún fẹ́ kí n ṣe o. ebi àjọ ń gbé ni ilé mi ti ń gbé ni àǹfààní tó sì rí tó rí ẹ wo ìwọ bàbá yìí mo rò bí ọba rí bẹ́ẹ̀ bí ẹ bá ṣe tirú àgbàlagbà tó gbá tì yìí ń bọ́ wọ́n ṣe lé ohun tóun sí ọkọjá àyè rẹ̀ ẹ máa sọ fún o. kò ní pè mí kí n tó àlọ kò ní pè mí kí n tó bá débẹ̀ jẹ́bọ́. wọ́n máa lọ ṣe bẹ́ẹ̀ sára tàbí ọ̀jẹ́ bẹ́ẹ̀ yóò jáwọ́ jà ni. ẹni tí ọmọ ní fi ní sí èyí ẹ sọ fún o jẹ́ làákàyè òun pé o jẹ́ làákàyè òun pé mo ti ń ṣètò bí ó ṣe kú òun ilé ọ̀rọ̀ ara máa lọ kó gbogbo ẹrù ẹ̀ mọ́ ògùn olówó tó jẹ. Ó bá tún dọ́rú ẹ̀wò gan èmi gan ò ní tẹ̀lé lọ́dún. Ẹ wò ó ẹ sọ fún kọ́ má lọ fọ àjọgọ̀dì míì mọ́ kọ́ má lọ fọwọ́ ara rẹ̀ tún fa nǹkan míì níta torí ẹbí ilé mi nígbẹ́ ni wọ́n rí mi bẹ̀ bọ́ bá lọ ṣe sára àtà ọ parí nu ọ tán fún kí ayé mọ jìbúrẹ́ láì sẹ́rùn ẹgbẹ̀lẹ́ nígbà yín kébùrẹ́ wa wọ́n má ṣe wà ní sọ̀rọ̀ tó pọ̀ lórí ní kí n ṣàlàyé lóde. Báyìí ogun èdè tó wà ní ìgbésí ayé yìí Ọlọ́run ọba ti bá yín yọ kúrò. Wàhálà ti lọ bá ní wàhálà, àṣàsí ti lọ bá lásàsì, gbogbo èdè tó wà ní ìgbésí ayé yìí Ọlọ́run ọba ti bá yín yọ kúrò. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run á wọlé àwọn bàbá wa tó gbé iṣẹ́ ilé wa lọ́wọ́. Àwọn bàbá wa àṣẹ́kù Yúsà Òṣùmùsí Àdámọ̀láwọ̀ Àyàdáwò. Ọlọ́run wọlé àwọn gbogbo nǹkan tẹ́ ń fẹ́ ìgbésí ayé yìí Ọlọ́run á bá yín ṣe. Inú yín á dùn ayọ̀ yín á kún. Ọlọ́run wọlé àwọn bàbá wa tó jẹ́ sí wípé láìláha ìlàlá Ànábì wa Muhammad. Ànábì ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. Ya ayyuhallazina amanu sallu alayhi wa sallimu taslima. Gbogbo kọ́tẹ́ tún fẹ́ Ọlọ́run àwọlá bí Ọlọ́run àbáyín ṣe fún yín. Wala hawla wala quwwata. Àdámọ̀ gbá wa yá àtàwù kọ́lọ́run wọlé bàbá wa ṣe òun bá sì wọlé ọlá áfákọ̀gbọ̀
ọlọ́run wọlé àwọn gbogbo ìdí ayé yín kò ní tú ọlọ́mọdé gbogbo ọlọ́run wọlé bàbá mi ṣe Ibrahim bàbá Túndé Akéwìṣọlá bàbá níṣẹ̀lẹ̀ wò kọ́lọ́run jẹ́ kó gba ẹni iṣẹ́ kó ṣiṣẹ́ láyọ̀ tán kó ṣiṣẹ́ láṣẹ tán wọlé bíi Rahman Rahim Allahumma ya hayyu ya qayyum ya Rafi'u ya qayyum akiwali min hawadani bi korika ya man akhraja adama min jannati wa wadahu wa ya man dawha ayyuba wa shafahu wa ya man ja'alaha ja'al Musa wa najahu wa ya man sallama Ibrahim min al-murid سلمنا من كل فتى يا من أخرج آدم من الجنة ووضعه ويا من دار عيبه وشفه ويا من جعل أعداء موسى ونجاه ويا من رفع عيسى لا سمي نبي ويا من صلى Alaye. Aláyé máa farabalẹ̀ máa ní sùúrù náà. Ó dà. Kí ló ní tó gbé jímọ̀rù ṣé wọ́n fẹ́ kírun ni? Èlé náà yóò lè wà. Má bínú. Má bínú bá wọ́n ṣe wá ní ni. Ẹ kú lọ́kọ́ tó jà ní ọmọ ẹ̀rẹ́ kọ́. Lọ́rọ́ sọ fẹ́ náà mi ni ó dẹ̀ pariwo rẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀ ní wáyé? Kí ló ṣe tẹ̀sán ní pàtí wa? Bọ́ kí ló ṣẹlẹ̀? Tó bá tún pè mí, tó bá tún káwọ́ sókè fún mi, máa ní kílẹ̀ náà tó kú yẹn. Sí wọ́n máa ṣe báyìí náà, ó rántí mi Káyọ̀dé. Máa ṣe báyìí náà. Àwa orí ẹyí. Wà ṣé wọ́n ní ìka láti fún ni? Gbogbo tógètì ni mo ṣe. Ìwọ làlẹ́ bá fàtà yìí ni. Ní gbogbo èbúté rò. Àbí wọ́n ní Jésù ní gbogbo èbúté. Wà orí ẹyí ni. Ìwọ ní ọmọ yàyà ni kí ló bá mi fà ó ṣí eré ni. Àwa ó gbọ́dọ̀ má gbọ́ omi fún mi láwọn wèrè yìí o. Bí rẹ̀ tí mi ní sanwó tíkẹ́ẹ̀tì. Ìmọ̀ ló ti bẹ eléyìí. Símò ń jẹ́lẹ̀ ẹ̀ máa ń ta bí. Símò ìwọ ní sẹ́ẹ̀ ṣó rántí mi ni lọ́dọ̀ Aláyé. Símò ó lè má rántí mi mọ́. Nígbà yẹn èdè bẹ lẹ́nu mi gan, ó ti yé ẹ. Bọ̀ tí ìṣòro wa ti gbàkóso. Ọmọ Ṣógo. Ṣé mo ti kó wa? Ṣé mo ti dìlífà? Báyìí kò ní bàjẹ́. Wá àsúlẹ̀ ọmọ ìyá tèmi lélẹ́yìí. Látàyè kéré fíní. Látàyè tá a bá ṣàdùwà la máa ń sálámọ̀ lélẹ́yìí ti wà pẹ̀lú mi ó ti yẹ. Sọ́rí tá a bá rẹ̀ ní bí ẹni. Èèyàn bí èèyàn a máa ṣe kí ni a máa ń dọ̀pá lẹ̀. Èèlò ló fẹ́ fún ẹ. Báwo ni ìṣirò owó ló bá ti di ẹ̀rẹ̀ fún wa? Owó ló lábẹ́ ló ti bọ̀. Ayàtọ̀ sáwọn ọkọ̀, ìgò kọ́, èèyàn mẹ́fà ló kú. Gbogbo ọmọ jẹ́ èmi ló mọ́ lọ́dún mọ́ lọ́wọ́. Èmi náà rúkú mọ́ ní kí sàákú tó pa mí. Ó dá ọmọ lọ́dọ̀ tí
Ọ̀gá ti dé. Ọ̀gá ti dé. Orí àtàwọn aṣáájú lọ lórí. Ó ti dé. Dídé ìjọ ti àárọ̀, pápí ti jọ. Angel. Stop ṣe bẹ́ẹ̀ náà sani Angel. Ṣé mo mọ̀ yẹ́ ẹ̀ rí? Ìyẹ́jà. Ìwọ ọmọ Yẹ́lẹ́jà rí yàrá ìyá rẹ̀. Ó tún ṣe pé fún ọmọ yìí tó sọ yàrá àárọ̀ mọ́. Èmi ló ṣé ọmọ Yẹ́lẹ́jà rí? Olùdàbí ìyá ẹ̀ lẹ́kọ̀ọ́. Ìdàgbọ́ wa! Wọ́n ti bínú wá! Ìbírí oúnjẹ kó máa gbé ní ṣọ̀tá ní orílẹ̀ èdè àṣẹ́tọ́ ní máa ń jẹ àwọn Símò! Mo ṣàgbọ́ pé mo sọ̀rọ̀ náà. Jọ Símò, má bínú, bébì mi tí mo ti ń jẹ tipẹ́tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bọ́ kò sí nǹkan tó dídá rẹ̀ láàrin wa torí pé ohun tó wà lórí ẹ̀ tó jẹ́ góòdì yẹn owó ẹja rẹ̀. Wọ́n gbà tó wá sọ lójú ẹ̀sìn pé ṣé òun mọ̀ yẹ ẹja rí pọ̀ nǹkan tó yẹ kí rí tó yẹ kó ṣe ní pé kó ṣá lẹ́nu pé wọ́n sọ bẹ́ẹ̀ sàgbàlagbà. Pọ̀ ìwọ́n mọ́ bó ṣe ń ṣe yẹn ni ìmọ̀ nǹkan tó ń ṣe o. Tó yẹ jẹ́ kí n mọ̀ mi ìmọ̀ tinú ẹ̀sìn o torí pé wà ẹ̀sìn pé débi tó dé ìṣẹ̀yìn àwa rẹ̀ torí pé tìde branch ama gangan ó sọ fún mi jọ yẹn gbà tó mú ẹ wá pé kí n má ṣe bẹ́ẹ̀ òun sọ pé kó má ṣe bẹ́ẹ̀ tó yẹ kó yẹ kí n ṣe bẹ́ẹ̀ fún ẹ pé ọmọ ní ẹ kó má ṣe kí ni máa sọjọ́ pọ̀ bó ṣe máa ń sọjọ́ yìí ni òye mi báyìí o ọmọ yẹn rí lójú mi kó dẹ̀ tàn mí ìfẹ́ kúrò. Bébí mo sọ fún ẹlẹ́kan náà. Bébí mo yẹ ẹ̀. Jọ̀ọ́ ṣé bó ṣe sọ pé òun mọ̀ ẹni tó kí ń yọ ìbọn kì í pa àbí nǹkan tó fẹ́ kọ́ ni. Ó ṣe wò. Sórí big fish àbí kí ló ń pè é. Ó máa ń sọ fún ẹ mo dẹ̀ máa ń kìlọ̀ fún ẹ wípé ìlú ti bá ti wà máa ṣọ́ ara sí ẹ láì ní bínú sí ẹ. Símò èmi ni kò má ṣe bínú sí èmi ló fi kó wọn nípa ṣe oúnjẹ koríko abẹ́ ni kò wá yé mi bó ibẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ pẹ̀lú orí bíbí tó bẹ̀rẹ̀ bí sí ṣé torí olè ìlú ṣe sọ fún mi pé kò má bínú sí èmi ẹgbẹ́ mi gùn igi mú jìnnà sórí gò ṣé ijó òdo bẹ̀rẹ̀ ló ṣe ń jìnnì kí ló ṣe ẹ̀. ṣé kí n sọ kankan fún ẹ ẹja ńlá wo mi dáadáa tí ṣọ̀gbọ́ ẹ tó bá ń pàràbà tó ń fà kòkò ya bíi tigi ńlá ẹni sílò ẹ wá sọ fún ẹ. Símò tí ajá mi bá bínú tó bá ta omi rú ẹlẹ́dàgbọ́ ó bá gbé jìjà lájọ ẹ̀ṣubú jìjà lájọ ẹ̀ṣubú ẹ̀ tóbi jù bẹ́ẹ̀ lọ máa mú òjijì lọ́wọ́ ẹ̀mí Símò. Big fish yóò ti sọ kankan fún ẹ ṣé o ní bó ṣe ń wò mí o lè kéré lóòótọ́ àmọ́ ó kéré ní mí tó ṣòro gbẹ̀mí àwọ̀ sí ní mí pẹ̀lú bó ṣe lè tóbi tó nínú àgbà mi tí bá dáwọ́ máa mú ẹ ṣe kù. Big fish o inú mi dùn òpòwe kan lẹ́ẹ̀kan ó ní ẹṣin kì í jẹ koríko abẹ́ ìyẹn koríko tí ò bá fún koríko tí ò bá tí green ẹ̀ tí ò yọ dáadáa òun lẹ ṣe orí jẹ ṣọ́ ara ẹ̀ ṣọ́ ara ẹ̀. Ìjẹ́ máa bàjẹ́ fún ìtọ́jú. Kò sí nǹkan tí bàbá alákò bàbá yín bá lè jà lé ní èmi mo jẹ́ ẹ̀dá. Ṣé lẹ́yìn bẹ́ẹ̀ ibà yẹn ti ń fa kú ẹ máa rí kú. Ẹ ti ń fokú ẹ máa rókun. Ẹ máa rí wàhálà. Tó bá ti wá àrí tó wá tó bá àrí tó torí tèmi ọjọ́ máa bínú. Ìjà alága igi yẹn ó ti di màmá wọ́n ti. Bàbá kí ló ṣe é jẹ́ kí n sọ kọ́kọ́ fẹ́ bí kì í. Sọ́ọ́rí mi tẹ́mi sí mo ti bá ti ń kí tí mo ti ń dun sọ́ọ́rí bó ṣe ń wò mí kìnìún ńlá ni mí tó ń gbé gbogbo ẹ̀ tó ń gbé gbogbo ẹ̀ lọ. Wá ẹ̀yin ọmọ mi. Bàbá o ẹni sùn ṣé ká ṣí kú. Ojú ẹ̀jẹ̀ la bọ̀ bá. Ojú ẹ̀jẹ̀ ló bá rà. Ojú ẹ̀jẹ̀ ló bá rà. Ojú ẹ̀jẹ̀ ló bá tún bá. Lórí tí o bá ṣọ́ra bó ṣe wà ibi ìbí ló máa padà bí. Ẹni ṣe. Ẹni sùúrù mo fẹ́ jó yí ẹni ogún ọdún ṣáájà ẹ fi sáré
mo fọ náà ṣẹlẹ̀ rí eré fàájì mi fẹ́ ṣe mi o kò sí nǹkan tí bàbá alákùnbàbà yín bá lè gbà lébi ilé ojú ẹ̀dá ṣé lẹ́yìn bẹ́ẹ̀ ibà yẹn ti ń fa kú ẹ máa rí kú. Lájé má bá ní sọ̀rọ̀ ẹ̀ o má bá ní sọ̀rọ̀ ẹ̀ mọ́ láíláíláí irú ọ̀rọ̀ wo nìyẹn máa di irú ọ̀rọ̀ wo nìyẹn sẹ́ ọlọ́run má jẹ. ṣe sùúrù fún ogún owó káwá ó ṣàlọ́ gbogbo àlàyé tó ń ṣe jẹ́ ká ní sùúrù fún un jẹ́ kó ṣàlàyé fún àwọn ayò kẹ́mi ẹni tó sọ pé ó ń bọ̀ pé àwọn ilé tó ṣù àwọn ilé tó ti wá tí ọmọ ọ̀rọ̀ tó ṣòro ṣe ẹ̀yìn ọlọ́mọdé aṣọ́re tó máa dìbò mọ́ wa lọ́wọ́ tí nǹkan bá lọ ṣe ìjọba ò ní bá wa gbọ́ pé àrùn lọ́wọ́ àbí ọmọ tá a gbà sílé tá a mọ ibi tó ti wá àwọn ya àwọn bá bẹ́ẹ̀ it's dangerous. lẹ́yìn tí wọ́n fẹ́ mọ káyọ̀dé ìwò tẹ́fà mọ káyọ̀dé ẹni sọ̀rọ̀ bẹ́ẹ̀. Káyọ̀dé is a nice person number one. In fact kò sí nǹkan tí mo ní ìdí school tí kò fún mi gbogbo ìgbà tí mo wà stranded kò sí nǹkan kan lọ́wọ́ mi Káyọ̀dé ló máa help me and there are some assignments tó epo ti máa lé fún mi jù mo ní lè ṣe tí bá ti pé Káyọ̀dé lọ́wọ́ kan báyìí kò ló máa sáré dá mi ló máa bá mi ṣe ni and ó wá láti ilé rẹ̀ ìyá àti bàbá wa òkè wọ́n fún sẹ́ǹtì náà làwọn pẹ́rẹ́ǹtì ẹ̀kú bí mo ṣe rí báyìí ọjà tí mo lọ lé ní dájú tẹ bá rí Káyọ̀dé dájú Káyọ̀dé wá dá lábàárù wọ́n bá wọn gbẹ́rù dájú ẹ̀jọ̀. Daddy ń sọ fún yín ẹ ń bọ ọmọ yìí jẹ ẹ ń bọ ọmọdé yìí jẹ anyway ṣá kò sí wàhálà ẹ̀yin ló lórí ilé ìkọtẹ bá ti sọ náà là máa tẹ̀lé àmì mi sọ tèmi o ilẹ̀ lè gbóyin lẹ́nu sọ mo mọ̀ pé ìkótó tó bá ti dà òun náà lè máa ṣe fún wa kò sí wàhálà. ó ti dá.
ọdún. Kí ló ń ṣe ẹ gan-an tí wọ́n bẹ̀rẹ̀ sí hàn látàárọ̀ ó tọ́ lè ṣí géètì? Ó bẹ̀rẹ̀ onírànù. Sori ìjọ tí o máa kúrò ní ọ̀gá àtijọ́ mo wà níbẹ̀ almost 5 minutes tí mò ń tẹ̀ hàn o dẹ̀ sọ pé wọ́n ti dé fáwọn o ò dẹ̀ gbọ́ pé mò ń tẹ̀ hàn lẹ́nu sùn. Kì í ṣe bẹ́ẹ̀ mo lè sùn ní ìlú àjọ. Ìgbà tó yẹ pé tí mo ti fẹ́ pa tọ̀tẹ́ ẹ̀ jẹ́ tí wàá tẹ̀ wá every time lọ́lọ́ yàgbẹ́ idiot. Wọ́n jẹ́ ẹni tí wọ́n síbẹ̀ yẹn jọ bí kí n pa kí n tẹ̀ hàn lẹ́ẹ̀kan kó má dáhùn wá gbóhùn rẹ̀. Ìyá kankan olóògùn kì í sàánú gbogbo gbà jẹ́jẹ́jẹ́. Káre ọgbọ́n lè dùn lò. Lálá mo dúpẹ́ pé wọ́n ránṣẹ́ pé àfà sẹ́mi pé nọ́ọ̀sì àti wá sọ́dọ̀ ẹ̀jẹ̀ tẹ́ bá rántí nọ́ọ̀sì àti wá sọ́dọ̀ mo ní mo rí àgbà tó ń bà bẹ̀rù àlọ́ ẹ̀jẹ̀ mo ṣàlàyé fún yín gbà ẹni máa ń gbàdúrà sí aláwọ̀ náà ló tuntun wá bá àlá ilé ìta àkọ́kọ́ ó jàmùláyà púpọ̀ àfà ó dẹ̀ wí pé kì í ṣe báyìí tẹ́lẹ̀ ẹ̀rù kò yé mi tí bá náà yé mi mo parọ́ tán yìí. Bàbá kọ́nà ọba àlejò kó ṣàánú wa iṣẹ́ ọlọ́run náà lágbà mi ò fi ọ̀rọ̀ yín ṣeré bí ẹ ṣe kúgbò lọ́dọ̀ mi lọ́jọ́ sí bàbá gbèsè ni gbèsè ń jẹ́ nínú Islam èèyàn gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú gbèsè Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní mọ́tò lè mọ́ mi mọ́ alákọ̀ọ́kọ́ gbèdè ní ata ìkìdọ̀ àlù ó ní bí èèyàn bá fi lè jẹ gbèsè kú ẹ̀mí ẹni tó jẹ gbèsè ń gbèsè yóò wà lọ́rùn títí tí ó fi lè bá san nǹkan táwa ṣe ń sin pé a máa bẹ lọ́hùn a ó sì máa gbàdúrà kọ́ ló ń tọ́ wa sọ́nà nítorí ìdínà sí lọ́tọ̀ ẹ̀mí mùsùlùmí àfinimọ̀nà lọ kọ́ ló ń tọ́ ìmọ́lẹ̀ sí fún wa ká lè ráwọn ẹbí ẹni ká lè ṣe kíni ká lè hand over nǹkan wọn lé wọn lọ́wọ́ ẹ wá gbọ́ ò ẹ má fọ́ lọ́nlẹ̀ insha allah bàbá ti fi ọ̀rọ̀ yìí síwájú ọlọ́run ó dá mi lójú pé lágbára ọlọ́run ìrọ̀rùn náà ni ó já sí ẹjẹ́ àbí ọlọ́run ẹjẹ́ àtọ̀dúrà yaqul bismillahir rahmanir rahim allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khusuhu sinatun wa la nawm lahu ma fi samawati wa ma fi al-ard ما ذا الذي يشفع عنده إلا سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بمن شاء وأثنى كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم.
àránṣẹ́ ayé mi kò bọ̀ o bàbá láàánú. Èmi náà bí mo ṣe gbẹ̀yìn bàbá wò mí o bí mo ṣe fẹ́. Níbo ni wọ́n ti ráṣọ tó wọ̀ sọ́nà? Aṣọ mi ní sà. Aṣọ òwe. Bẹ́ẹ̀ni sà. Ìdílé ìmọ̀ mi. Wọ́n wà nílé. Sweetie! Darling! Yes, dear. Ẹ ti dé? Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Mi mọ̀ pé ẹ ti dé. Ẹ ti dé. Ẹ kú àtàárọ̀. Ṣé kò rẹ̀ra báyìí? Mi náà ti rí bẹ́ẹ̀. Káyọ̀dé, ṣe bí ìgbà tí ìwọ ọgbọ́n lè Káyọ̀dé ló sọ fún àìkú jẹ. Bẹ́ẹ̀ ni sà, Káyọ̀dé lórúkọ mi tí wọ́n sọ mí. Kí mọ́ ìwé tó kú, wọ́n sọ wípé dáàdì máa ń pè mí ní Mustapha. So àwọn dẹ̀ máa ń pè mí ní Káyọ̀dé. Nǹkan tó ń sọ fún wa nísìnyí pé àrùn Mustapha yẹn ni orúkọ sí mi. Ọmọ ìlú wo ni? Ọmọ Ìsẹ́yìn. Ìsẹ́yìn. Ìsẹ́yìn o, ọmọ ọbẹ̀ kí mo kọ. Wọ́n ń yà mí lẹ́nu ní ìdìbò má sọ fún un. Sórí ọmọ mi Mustapha. Kí ló ṣe ṣe bí bọ́ọ̀yà ẹ̀kọ́ mi? Yes, gbogbo nǹkan tó ń ṣe bí àrà tó bá sọ̀rọ̀ bí àgbàlagbà lọ. In fact, ní kò sí tó ṣe tí ò ní jẹ́ ìyàlẹ́nu. Mo wá wò pé irú ọmọ bẹ́ẹ̀ kí n kúkú fi gbogbo taratara kí n fi support ẹ̀. So that irú ọmọ bẹ́ẹ̀ tó bá máa dàgbà, I believe pé ó máa jẹ́ nǹkan pàtàkì láwùjọ. Àbí kí ló fi? Ṣọ́rọ́ àwọn ọmọ tá à ń bí ń sìn, àwọn ọmọ kọ̀ǹpútà, àwọn ọmọ kìtẹ̀ nífẹ̀ẹ́. Kọ̀ǹpútà age, àwọn ọmọ ìgbàlódé. Tó yẹ pé brain wọn ó nǹkan tó ṣàpù ju tàwọn òbí wọn lọ. Wàá rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ ọmọ tó lajú tán bá bí pàápàá. Ó máa tọ́jọ́ méje. Èmi náà ń wò ó. Tẹ́lẹ̀ tó wá ṣàpù yàtọ̀. Sọ́rí Ọlọ́run ràn wá lọ́wọ́ ni. Kí là ń fi ọ̀dọ́ wa ṣe? Ṣebí nítorí àwọn ọmọ náà la ṣe ń ṣiṣẹ́. Yes. Tọ́lọ́run bá dẹ̀ ti ṣe kéèyàn rán wọn lọ síbi tẹ́rù ò ti ní bá wọn. Gbogbo education tó bá fẹ́ fún wọn, à ń ní ìṣọ́ ìpè à fún wọn. Ebi tẹ̀ ti ìpinnu lọ́kàn àwọn yẹn sì pé gbogbo tó bá gbà ni màá fún wọn. Ọmọ yẹn mo fẹ́ kó kàwé lápò. So that a lè ní more experience. Kì í tẹ̀ ń ṣe experience investment ló jẹ́ fáwọn òbí. You can see. Lórí ọjọ́ alẹ́. Bẹ́ẹ̀ ni investment tiwa nìyẹn. Kò tí yẹ bá a ṣe wùyàn ló ṣe lè náwó ẹ̀. Tó bá wùn ẹ̀, o lè fi kóbìnrin. Tó bá wùn ẹ̀, o lè fi kọ́lé. Èmi tiẹ̀ máa náwó tèmi lórí ọmọ. Nǹkan tó wà mẹ́sì, tabako ń bi ìjà lọ sí aládùn ní ẹ̀dọ̀. Lọ́dọ̀ ya rọ́bọ. Oh, serious. Ọlọ́run àdìtúlọ̀ rẹ̀ àṣé ọ̀rẹ́ mi tí mò ń rí lójú oorun òwe ló ń pa fún mi èyí túmọ̀ sí pé ara lé wájà ọmọ ọ̀rẹ́ mi tí mo gbà sọ́dọ̀ Káyọ̀dé àṣọ̀hún náà ló jẹ́ Mustapha. Ọ̀rẹ́ bí ló wà ní ọ̀rẹ́ kí ló dé ọ̀rẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló lè tó yìí tí mo fi kọlẹ̀kùn tí mo fi rìn débi kódà bí ṣe ń bọ̀ gan mo ń pariwo bọ̀ ni mo ń pariwo ọ̀rẹ́ ọlọ́tàn tí mo tó tá àbẹ̀kọ tó mẹ̀ pé kí ló dé kí ló ṣẹlẹ̀. Kò sí nǹkan kan àwọn ọmọ ń gbòòrò mọ́ra business bí o fọ́n mi. ọmọ dáa so ó ní wọ́n ṣe ṣe náà fún mi láti jẹ́ so ọ̀rẹ́ mi.
bísínẹ́sì wo ló fẹ́ máa bẹ̀rẹ̀ lẹ́rù níbi tó bá dé yìí ládùúgbò gbogbo oore tọ́lọ́ ń ṣe fún ẹ bísínẹ́sì wo ló tún lè fẹ́ ṣẹlẹ̀ at this time tó máa bẹ̀rẹ̀ lẹ́rù. ṣé máa tún máa fi nǹkan kó fún wa kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí tó bá ní kámẹ́rù fún ẹ kí ló dé tó wá dírẹ́sì báyìí ó ti gbàgbé wedding tàbí. ṣóbi lè pé wọ́n ti gbàgbé of course na kí ló dé ó yá lọ múra. ọ̀tẹ̀ ìta fẹ́ gbà ẹ̀ mood mi ò sí ìgbà mi ò rò bí máa lè tẹ̀lé lọ sí ìgbà tí wọ́n. kí ló dé tó ń ṣe báyìí nígbà tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ wa both home and abroad everybody ló máa wà ńbẹ̀ tó jẹ́ pé wọ́n gọ́gọ́gọ́gọ́gọ́ ní kókó ìwọ gbogbo la fẹ́ máa wo bí ẹ̀mẹ́ kí ló dé tó wá lò lọ. ọ̀tá first for tí ìbá lọ wọ́n lọ ṣojúṣe mi bẹ́ẹ̀ ṣojúṣe mi náà ẹni tí ìbá bá fẹ́ pín pàǹgbà tèmi wá oúnjẹ tí a bá jẹ ń bẹ̀ jẹ tèmi mọ́ títí ẹ̀ lógo tí tèmi mọ́ títí ẹ̀ ṣọmọ tèmi mọ́ títí ẹ̀ ìṣọ́gbọ́nà. Kò sí wàhálà tó bá ti ní òun lọ kò sí wàhálà bọ̀dọ̀ rẹ̀ ṣé kí n bí ẹ ó ti parí àbí báwo ni ẹ ó ti parí lọ́ra yìí. gbogbo títóbi wa gbogbo ọ̀làdà nílé owó bàbẹ́ wà bẹ́ẹ̀ owó mi àti bàbẹ́ la fi ń ṣe bímọ káàkiri so tó bá jàǹfààní nínú owó dájú ẹ̀ náà kò èmi rò bí ó pọ̀ jù and nípa ti ọmọ ọ̀dọ́ ibi ó fẹ́ máa gbé gbágbá wo gbágbọ̀n yìí ló fọ ọmọ ọ̀dọ́ ọ̀ máa bẹ́ẹ̀ wá kan tó máa ṣiṣẹ́ fún ẹ anything tó bá fẹ́ ṣe a máa bẹ́ẹ̀ ṣe no dọ́ọ̀ má jẹ́ ká ṣe. anyway kò sí wàhálà sábà lè ti fi ní ẹ máa bá mi wọ̀ mọ́ kò sí problem mi ò lè dáṣẹ́ inú ilé ìṣe o ẹ mọ̀ mi ò lè ṣe wàhálà o mi ò lè ṣe wàhálà bí mo ṣe wà yìí o. Ọba ọ̀run rẹ̀ máa tilẹ̀ nǹkan mi pé n kò já mọ́ nǹkan kan ìwọ ni wọ́n sàtàn lọ́wọ́ nígbà gbogbo ó dá mi lójú pé wọ́n yóò sì bá mi ohun kan ṣáà ni mo